Wọnyii lawọn nnkan tó yẹ kí ẹ mọ̀ nípa ọ̀gá àgbà àjọ EFCC tuntun. Láìpẹ́ yìí ni ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu kéde ìyànsípò ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé gẹ́gẹ́ bí alága àjọ tó ń gbógun ti ìwà ṣíṣe owó aráàlú kúmọkùmọ lórílẹ̀-èdè yìí ìyẹn EFCC. Ọmọ bíbí ìlú Ìkẹrẹ-Èkìtì ni Olúkóyèdé. Ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 1969 ni wọ́n bí i, ìyẹn ni pé ẹni ọdún 54 ni. Òun ni ọmọ Yorùbá àkọ́kọ́ tí yóò kọ́kọ́ di alága àpapọ̀ àjọ EFCC. Amòfin ni, ẹ̀ka tó ń tọpinpin ìwà àjẹbánu ló sì ti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Olúkóyèdé wà lára àwọn ìgbìmọ̀ tó ń fún àwọn aláṣẹ orílẹ̀-èdè United Kingdom nímọ̀ràn lórí ọ̀rọ̀ ìpàsípààyọ owó. Ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló ti ń ṣiṣẹ́ amòfin kó tó darapọ̀ mọ́ àjọ EFCC. Ọdún 2018 ni ààrẹ Muhammadu Buhari yàn án gẹ́gẹ́ bí akọ̀wé àjọ náà kó tó di pé ìjọba náà tún lé òun àti ọ̀gá rẹ̀ Ibrahim Magu dànù lọ́dún 2020. Federal Polytechnic Mubi nípínlẹ̀ Adamawa ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Lagos State University ló ti kọ́kọ́ kàwé gboyè. Ó tún lọ sí University of Lagos, Institute of Arbitration ICC ní Paris àti lórílẹ̀-èdè France. Bẹ́ẹ̀ ló tún lọ sí University of Harvard. Ìránṣẹ́ Ọlọ́run ni Olúkóyèdé nínú ìjọ Redeemed Christian Church of God RCCG. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba.